Ìbàdàn ò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan àwọn ọ̀rẹ́ wọn sọ pájé ní òdì àwọn ọ̀tá ẹ̀ wà lọ́lọ́run ló mú àtàjé ní òdì àtọ̀ ọlọ́run àmú má fi kàn mí nílé ayé mi. Ẹ̀yin olólùfẹ́ mi, ìyá tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ kò máa ní jẹ́ tiwa ó lágbára o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wọ̀ ní ẹjọ́ ẹ bá wa tẹ subscribe ní sórí YouTube channel yìí. Pìtìpìtì ayé kò ní bá wa. Gbogbo yín náà lẹ mọ̀ Ọlánrewájú yín tí gbogbo wa mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà tí ilé ẹjọ́ tí wọ́n fún lẹ́wọ̀n 16 years látàrí pé wọ́n ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, àwọn kan ní Bàbá Ìjẹ̀ṣà pé wọ́n rúùpù ẹni, àwọn kan ní pé ó ṣe ṣùgbọ́n kí ni èrò tiyín lórí eléyìí? Torí tá a bá ní ká wo ọdún tí wọ́n fún Bàbá Ìjẹ̀ṣà, Bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ṣẹ̀ lo ọdún 3 tí í ṣe wípé báwọn bí wọ́n ṣe ni wọ́n máa ń kà lẹ́wọ̀n pé oṣù 6 lọ́dún kan tí í ṣe wípé ó ti lo ọdún 6 nínú 16 years. Ó sì kù ọdún 10 gbáko tí í ṣe wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé ọdún 5 tí àwa ń bí báyìí ni yóò fẹ́ jẹ́. Sẹ́yìn lérò pé lóòótọ́ ni wọ́n parọ́ mọ́ Bàbá Ìjẹ̀ṣà àbí lóòótọ́ ni Bàbá Ìjẹ̀ṣà ó ṣe ń tó ṣe? Ẹ má gbàgbé ẹ drop comment ẹ wá tún bára yín dúpẹ́ pé láti January títí di October olódì wa wọn ò tí ì gbé wá sí wọn ò tí ì gbé wá bọ̀. Bákan náà a tún wà láyé a ò sí nínú ẹ̀wọ̀n. Ẹ share fídíò kẹ́ ẹ sọ èrò tiyín kẹ́ ẹ wá má gbàgbé